On the 27th of December 2025 ní òṣèré orí ìtàgé ilẹ̀ wa Èèyàn Allwell Adémọ́lá ló jáde láyé. Gbogbo àwọn ènìyàn náà ń ṣe èèmọ̀ pé kí ló lè fa ikú òjijì òṣèré orí ìtàgé ilẹ̀ wa yìí. Àwọn fámìlì olóògbé ti wá jáde, wọ́n ti ṣàlàyé nǹkan táwọn nípa ikú olóògbé. Gbogbo ẹ̀ láfọ̀gbọ́ àyàngá, gbogbo ẹ̀ láfihàn yín èèyàn nínú fọ́nrán tá a mú wá yìí. Mo sọ fún yín, mo ní ọ̀rọ̀ tí olóògbé sọ kẹ́yìn, ọ̀rọ̀ tó jẹ́ pé àfi bí ìgbà pé ó ti mọ̀ pé ọlọ́jọ́ ti dé ni. Kọrin. Like really? Kó tó di pé olóògbé papòdà, ó lọ síkànnì ayélujára rẹ̀, ó pòstì fídíò kan níbi tó ti ń kọrin pé èmi ni wọ́n rọ̀ lóyè, ọdún yìí kò ní sí ẹ̀yìn mi. Gbogbo àwọn ènìyàn náà ń sọ pé ṣé olóògbé ti mọ̀ pé òun ò kú ni, ṣùgbọ́n kí ni àwọn ẹbí olóògbé ṣe gan sọ? Ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Ṣé mọ̀ pé ohun tí ìròyìn gbé wá ni pé Madam Allwell kú èèyàn nígbà tó pọ̀ ọmọ ọdún 43 years. Bí ìròyìn ṣe gbé wá nù. Punch gbogbo ìròyìn pátápátá ohun tí wọ́n gbé nù. Ohun tí ìròyìn sì gbé wá ni pé ohun tó pa olóògbé ni èèyàn cardiac arrest tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí heart attack. Wọ́n ní ìgbà tí ó wà nínú ilé rẹ̀ tó múra òpin ọdún ní àìsàn náà kọlù. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀, gbogbo bí wọ́n ṣe dùn síwá tí wọ́n dùn sẹ́yìn, wọ́n padà gbé lọ ilé ìwòsàn, ṣùgbọ́n aṣọ rẹ̀ ò bọ́mọ yẹ mọ́. Ọmọ yẹ padà rìn òhò wọjà, tí túmọ̀ sí pé ní on the 27 ni Èèyàn Allwell Adémọ́lá ló jáde láyé. Ohun tí ìròyìn gbé wá nù pé heart attack ló pa olóògbé ní fọnáfọnṣù. Ṣùgbọ́n kí wàá làwọn ẹbí gangan sọ, kí làwọn ẹbí olóògbé sọ kó tó di pé a máa lọ síbi táwọn ẹbí olóògbé sọ. Ẹ̀yin náà mọ̀ pé lẹ́yìn ikú olóògbé, ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ni wọ́n ti jáde síta, wọ́n fi ẹ̀hónú wọn hàn. Òkun sunkún ọkọ, àkàṣọ rere sunkún ara wọn. Wọ́n post picture olóògbé. Bákan náà, wọ́n tún kọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó bani lọ́kàn jẹ́ pé èso wa jẹ́ pé àsìkò yìí ni Allwell Adémọ́lá ló wá papòdà. Ohun tó wá tó bani lọ́kàn jẹ́ ni pé olóògbé nílẹ̀ aláyé, ó fìyà sáyé lọ. Ẹ̀yin abiyamọ ayé ẹ sàmí àdúrà. A ò ní kánjú kú. Bó làwọn Yorùbá ṣe máa ń ṣàdúrà, oníwájú ò ní kẹ́yìn, oníkẹyìn kò ní síwájú. Ohun tó tún wá bani lọ́kàn jẹ́ nípa ikú Allwell Adémọ́lá ni wípé wọ́n ní pé olóògbé kò fọmọ́lẹ̀ sáyé lọ. Ó lágbára o. Ikú ọ̀fọ̀ ńlá ni fún ẹbí olóògbé, fún Nollywood gan lápapọ̀ àti fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n ká má fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Àwọn ẹbí olóògbé ti wá jáde. Wọ́n jẹ́ kó di mímọ̀ yìí pé Allwell Adémọ́lá kò kú ní ọmọ ọdún 43 years. Ó pé 49 years kó tó kú. Ohun tó wá ṣeni léèmọ̀ níbi tí àwọn ẹbí olóògbé tí wọ́n gbé jáde ni pé àwọn gangan ò sọ pàtó irú ikú tó pa òṣèré orí ìtàgé ilẹ̀ wa Èèyàn Allwell Adémọ́lá. Ṣé mọ̀ pé mo sọ fún yín pé ohun tí gbogbo ìwé ìròyìn gbé ni pé wọ́n ní heart attack ló pa. Ṣùgbọ́n bí gbogbo àwọn ènìyàn bí wọ́n ṣe ń wò pé kí àwọn ẹbí olóògbé kí wọ́n sọ pàtó irú ikú tó pa, nínú ohun tí wọ́n fi sí ìkànnì ayélujára, àwọn gangan ò sọ pàtó pé bóyá nǹkan báyìí ni. Ẹ̀yin abiyamọ ayé ẹ sàmí àdúrà yìí.
a ò ní kánjú kú, a ò ní kú fọ̀táyọ̀. Ó lágbára o. Mo sọ fún yín, mo lólóògbé fi ìyà sáyé lọ, bákan náà olóògbé kò fọmọ́lẹ̀ sáyé lọ. Ṣe rí i pé ikú ọ̀fọ̀ ikú ńlá ni. Ọlọ́run ọba kó bá ní ṣẹ́lẹ̀ mọ́ o, kó bá ní rọ́ ìyà olóògbé, kó bá ní rọ́ lójú. Bákan náà kó rọ́ àwọn ẹbí olóògbé, kó rọ́ wọn lójú, kó wá tún rọ́ àwọn Nollywood pátápátá, kó bá ní rọ́ wọn lójú. Bí ìsìnkú ẹbí olóògbé yóò ṣe lọ, àwọn fámìlì ní bí yóò bá ṣe lọ, àwọn ò jẹ́ káwọn ọmọ Nàìjíríà kí wọ́n máa gbọ́. Ṣùgbọ́n báyìí ní tí wọ́n fi di mímọ̀ ní pé olóògbé kú ní ẹni ọmọ ọdún 49. Bákan náà wọn ò fi irú ikú tó pa ẹbí olóògbé, wọn ò fi síta káwọn ènìyàn mọ̀. Wọ́n sì tún jẹ́ ó di mímọ̀ yìí pé bí ìsìnkú olóògbé yóò ṣe lọ, àwọn ò jẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n gbọ́. Ó lágbára o. Ẹ̀yin olólùfẹ́ wa, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin wo níjọ̀ọ́ bá tẹ subscribe button, ikú aya, ikú ọmọ, ikú ọkọ, ìkankan ń bẹ kò ní wọlé tọ̀ wá. A bá àwọn ẹbí olóògbé, a bá wọn kẹ́dùn. Ẹ̀yin olólùfẹ́ wa lọ sí abala àríwísí. Kẹ́yìn náà tẹ RIP èèyàn fún olóògbé eléyìí tó jẹ́ òṣèré orí ìtàgé lẹ́wà yìí Allwell Adémọ́lá, eléyìí tí gbogbo àwọn Nollywood tí wọ́n sì ń ṣe ìdárò rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Látàná ní gbogbo òṣèré orí ìtàgé ńláńlá ni wọ́n ti ń ṣe ìdárò rẹ̀, bíi Fathia Balogun ti post, Fẹ́mi Adébáyọ̀ òun náà ti post, Ọdúnladé Adékọ́lá, gbogbo wọn pátápátá, gbogbo wọn ni wọ́n ti post láti fi ẹ̀hónú wọn, láti fi ẹ̀dùn ọkàn wọn àti láti bá àwọn ẹbí olóògbé, láti bá wọn kẹ́dùn àti láti bá ara wọn gan náà kẹ́dùn. Ẹ̀yin olólùfẹ́ wa, àmẹ́ni ikú kan ọlágbára o. Ẹni tí àìsàn ò ṣe, tí nǹkan kò ṣe, tó sì fò sánlẹ̀ tó lọ. Ẹ̀kọ́ ńlá lélẹ́yìí kọ́ wa o, pé ọ̀tọ̀ láìsàn, ọ̀tọ̀ nìkú, ẹni ikú kan gangan àfi Ọlọ́run nìkan ló lè sọ. Ẹ̀yin abiyamọ ayé, ẹ sàmí àdúrà lẹ́ẹ̀kan sí i. A ò ní kú ní wèrèwèrè, oníwájú ò ní kẹ́yìn, oníkẹ́yìn ò ní síwájú. Ẹ má gbàgbé, ẹ share fídíò, ẹ subscribe, kẹ́ ẹ wá má gbàgbé, ẹ tẹ notification bell kẹ́ ẹ lè bá máa rí bá a ṣe ń fún yín jẹ.